Lateef Adédìméjì lórúkọ mi, ẹ̀yin èèyàn mi nílé lóko lájò, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín, ṣé mo bó ṣe ń lọ. Red TV ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ẹ̀, àti ní oríṣiríṣi àwọn nǹkan aládùn tí à ń gbébọ̀ lórí YouTube channel wa tó jẹ́ pé tẹ́ ẹ bá ń rí wọn, ẹ̀yin náà máa dunnú pé nǹkan tí mo subscribe fún yìí nǹkan gidi ni. Kí ló ń dúró ṣe? Ó yá gbéra lọ subscribe sí YouTube channel wa kó dẹ̀ turn post notification ẹ̀ on nítorí pé kí ni o àwọn aládùn ó ń bọ̀ lórí YouTube. Bọ̀rọ̀ kìíní tẹ̀ ń wò ó ń bọ̀ lórí YouTube pẹ̀lú àwọn ìdárayá gidi ó ń bọ̀ lórí YouTube. Má gọra ẹ o, èmi Lateef Adédìméjì, I am a part of this ni mo ṣe ń sọ fún yín wípé go and subscribe now and put on your notification kẹ́ ẹ lè mọ̀ tá a bá ti post àwọn ohun mèremère míì. Kí ló ń dúró ṣe? Gbéra kó lọ subscribe kó dẹ̀ turn post notification ẹ̀, ìyanu máa ṣẹlẹ̀. Bless you. Àìsílẹ̀ olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ọba kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀la. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Kò sólókò. Ojojo ó dẹ̀ mú ká ó dẹ̀ ń ká kàwé ṣáná tó kí ni gbogbo rádà àdá ẹ̀ gan. Gbogbo ṣe kò yé mi náà ni. Ó dà nígbà tí wọ́n bá kó gbogbo àwọn ipò yẹn èmi gẹ́gẹ́ bí gómìnà ipò ni wọ́n á fẹ́ rí fún àwọn èèyàn tèmi. Ipò mélòó ni mo kó àwọn kọmíṣánná ṣé gbogbo àwọn kánsẹ́lọ̀ ta ni ó ní wọn gbogbo àwọn chairman ìwọ ló ní wọn gbogbo àwọn bọ́ọ̀dù ẹ̀yin lẹ́ni gbogbo àwọn yẹn tó nípa àwọn ọmọ táwọn ń kó kiri pọ̀ a sì ní láti fi nǹkan kan compensate wọn. O lè ní ẹ. Yétúndé kí ló dé tí òun bu ẹnu ẹ̀ tẹ́ lu gbogbo àwọn programs tí àwọn kọ́mítì yẹn tán lálẹ́ fún. Báwo ló ṣe bẹnu àtẹ? Sí. I don't think I'm interested anymore. Torí mi ò ní owó tí mo lè máa waste kiri. Waste? Yeah, waste. That's what you call it? Ibi ká ran àwọn opó àtàláìní lọ́wọ́ lò wọ́n pè ní waste. Lolo, tell me, why are you so interested? Why are you so concerned about this? Ọmọ àwọn obìnrin, ó mọ̀ kí gbogbo àwọn ọkùnrin tó bá ń ṣe, ó máa help kingship mi. Oh, I see. Gbọ́ mi, ṣoré mi Yétúndé o. Èmi ò wà interested mọ́ ní à ń jọba ìmọ̀. Yes, I'm not interested. So why have you changed your mind suddenly? Ó sudden nígbà tí ìwọ àti gbogbo ìgbìmọ̀ yín ti decide láti lọ ọmọ mi kan ọkùnrin tí mo bí láti ṣe ìrúbọ. Sir, we're currently on different social media platforms: Facebook, Twitter, Instagram, even on WhatsApp.
a dẹ̀ ti send broadcast messages káàkiri. Lọ́ládé, o fi pé àwọn platforms yìí lè wà helpful ṣá. I am very sure, sir. Oma are very helpful because social media is the hub of information of the present day. Okay. Okay. So we should expect a great turnout of people then. Quite sure, sir. In fact, Oma were very massive. Bẹ́ẹ̀ni, sir. Gbogbo àwọn major blogs tí à ń bá ṣiṣẹ́ la make sure pé wọ́n fún wa ní awareness tá a fẹ́. Okay. Well done. Thank you, sir. Kushe. Thank you, sir. Eshigoni. No, Kutokwe. Is this your house? No, estate any other one. My estate. Okay. Yeah. Alright. Eshigoni, thank you so much. Me mo bóyá mo lè rí contact yín gbà. Oh. That's it. Yeah. I understand. Yeah. Thank you so much. I really appreciate you. No, Kutokwe. Yeah. Eshigoni. Yeah. And my name is Debbie. Oh, my name is Femi. All right then. Thank you, Femi. Yeah. I'm fine, sir. How are you too? Well, guess what, sir? Actually, I just won the competition. Wow, really? Yes. Actually, we're in the Dean of Students Office in the win science competition. That's good news, darling. Congratulations. Thank you very much, sir. We should celebrate it then. Oh, sure. We should. Have you informed him more? Oh, no. I'm in this office with me. So don't worry, I'll call her when I'm out of class, actually. Okay then. All right. Enjoy your day. All right, sir. Thank you very much, sir. So, yeah. I'll call you back, huh? I'm going to class now. All right, bye, sir. Did you hear that fella won? He really tried. The guy tried. Excuse me. Hi. Congratulations. Oh, thank you very much. You're welcome. Hey, Doja, how you doing now? I do. No, you never leave. Okay. Kí ló ṣẹlẹ̀? I did. Sorry. Why are these guys staring at us? Staring at us, báwo? Ìwọ ni wọ́n ń wo èmi kọ́ ló ń wo, ìwọ ni new champion town now. Abi guys, am I lying ni? No. Ìwọ ni new champion town now. Báwo lẹ ṣe mọ̀? You don't know that good news spreads like wildfire. Oh yeah, guys, stand up. Let's sing for him now. I'm so happy. For he's a jolly good fellow. For he's a jolly good fellow. For he's a jolly good fellow. Come. Let's take a picture. Yeah. Say cheese. Cheese. Barakini. Dad, Vileva. Yeah. Sir.
Need to see you. Sit down. Ọ̀rọ̀ tí mo bá ẹ sọ níjọ́sí, kí ni ìgbésẹ̀ tó ti gbé lórí ẹ̀? Ọ̀rọ̀ ni Dad. Ọ̀rọ̀ oníyàwó dé. Oh, Dad. Mo jẹ́ tí ní tí bá ti dé láti fi ṣe máa sọ fún ìbọn bẹ́ẹ̀ tí ṣe sọ́ọ̀sì. Mo ti ní ẹnìkan lọ́kùn tí mo fẹ́ fẹ́. Oh, that's a very good news. That's a very good news to me. Yes. And ẹni tí ẹ̀dẹ̀ mọ́ ni. Have I met her? Yes, of course. You met her, you know her. Who? Lọ́ládé. Lọ́ládé, Dad. Lọ́ládé o. Lọ́ládé mélòó lẹ mọ̀ ọmọ mi, Dad? Lọ́ládé ọmọ rẹ yín, your friend's daughter. Dad, ẹ̀rọ pé Lọ́ládé mọ̀ rárá o. She's a very loving girl. She's a woman every man wants. She's kind. She's industrious. She's a very nice girl, Dad. It's okay. It's okay. It's okay. Thank you, Dad. It is not okay. What goes around comes around. a sì ń kí à ń sàn ẹlẹ́mẹ̀ni òkú. kọ́ wa fi wálẹ̀ nù lé rẹ̀. ìbá ti fi yín lẹ̀ ni ìbá ti fi yín lẹ̀ o. ó fi wálẹ̀ nù lé rẹ̀ ẹ bá wà lálejò ọwọ́ abínú bóde ọ̀fà wálẹ̀ nù lé kí ló dé. gbọ́dọ̀ bá ti fi àparí sún àlejò òwe ilé tó lọ ni. Àṣìpà kí ló lè tó gbogbo eléyìí? Lóòótọ́ a ti jọ lọ sí ọ̀dọ̀ àwọn orúmọlẹ̀ wọ́n lè ti ní kọ́mọ gbé àjọba o á padà o. Nígbà mo délé tí wọ́n fi ná mọ́ mi lábẹ́ wọ́n á wò pé sí àlè ṣòwò kúdúrú kan ká tiẹ̀ fi rà kán jẹ́ ń sinmi kí ìjọba mi rọrùn àbí kí wàá la wá wí tójú. ẹ̀dùn náà bàbá béwúrẹ́ gbélé béwúrẹ́ bá lóhùn mójú ẹni bí ọba mọ ni ẹjẹ́ máa lọ ìwà tó jẹ́ pé èmi àti ẹ lájọ lọ sídìí irúmọlẹ̀ táwọn irúmọlẹ̀ sì fi ọlọ́kàn balẹ̀ pé ọmọ òun ọgbẹ̀bọ lọ yọ ọgbẹ̀bọ bọ òtún wá padà wá bí àwa wí tá ìwí oní obìnrin rẹ lónìí kiri kan bóyá ọba tóbìnrin kan kọ́kọ́ bomi ọ̀hún lẹ̀ bóyá ọba tóbìnrin fẹ́ kọ́kọ́ bí lẹ̀. báwo ló ṣe ń fọ̀rọ̀ bó ni mo ti ń sọ̀rọ̀ ọ̀hún ni ògbẹ́pẹ́sẹ́ owó kan tẹ èlò ní bẹ lọ́wọ́ rẹ ọ̀hún Kárúnà tó lówó bí èpè ẹlẹ̀ gan gbogbo owó ọ̀hún padà rún gbẹ̀yìn ni. ọ̀rọ̀ ẹnu rí ọ̀dà. Àṣìpà kí ló dé? ṣé nǹkan rẹ lọ sọ jáde lẹ́nu ṣé nǹkan rẹ lọ sọ wo bí béèyàn bá ti dúdú ládùúdú jù ó yẹ kéèyàn ṣọ́ra fún ọ gbádùn èyí tí ọ tó ṣe bá wọn. kí ni mo sọ tí mo ti ń ṣe ọ̀dà béèyàn bá lówó lọ́wọ́ bí bá fowó ẹ̀rọ àwọn tí ò tọ́ kó wọ̀ ń rún mọ̀nà káyì. ẹni ó lówó àwọn abẹ náà pé kówó rí oorun. bọ́bọ́ bí wọ́n ti ń ra àwọn tí ò tọ́ kó rún. ọba mu àì máa sọ̀rọ̀ bá ń torí jọ́ mi àì sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí jọ́ mi. torí pé ẹ̀yin lẹ wá bùkù ẹ̀yin lẹ bùkù ẹ bá gbàlagbà lẹ́yìn ẹbí bẹ̀ là bá yín ṣé bóyá ìdílé tiyín lẹ́yìn jẹ ẹ bóyá ìdílé bàbá tèmi lèmi jẹ ṣé bẹ́ẹ̀ bá wa fẹ́ lu oyè ní pọ́npọ́n ẹ̀ ṣèjọ́ jẹ́ tìdílé yín nìkan ẹ bẹ́ẹ̀ yẹn ó bù fóun pé kò lè rí bẹ́ẹ̀ gbogbo àwọn tí àbá yín lẹ́nu rẹ̀ tẹ́yìn ti fi ń jọba ńlẹ̀ yìí ṣé kì í sọmọ wọn ní gbẹ́bọ ni tẹ̀fù wá tẹ̀tẹ̀ wá tẹ̀léra yín tẹ̀ wá sọ fún mi pé pẹ́pẹ́sẹ̀ kan ìyàwó rẹ̀ ló ní kinní kan owó kan ní kinní kan ṣé dáa tó. ọ̀rọ̀ yìí ọ farabalẹ̀ gbọ́rọ̀ ń sì ń dùn mí bó o ti ń sọ̀rọ̀ yìí àmọ́ ọ̀rọ̀ tá a jọ ń sọ yìí àárín awo là á ti sọ torí ọ̀gbẹ̀rì lòun kò yé a padà jókòó láàrin awo àsọ ṣé mo ní pé kọ́mọ rì ọmọ gbẹbọ ni àbí mo ní kó wọn ọmọ ṣètùtù torí ọ farabalẹ̀ gbọ́rọ̀. ṣùgbọ́n sọ̀rọ̀ owó. ní sùúrù fẹ́mi rẹ̀ mo sọ̀rọ̀ owó mọ̀nà n ò ṣe ní sọ̀rọ̀ owó ńgbà nǹkan ọmọ ṣe mí ọ̀rọ̀ tí ọba lówó nú ẹ má pè mí sí ṣé wọ́n máa látẹ́gùn láì sọ́gà ni àbí kí ni pálapàla tó ń sọ yìí. ṣẹ̀wárí. èmi tẹ̀mí ń sọ̀rọ̀ ọmọ rẹ̀ ni ó gbé ètùtù yìí
ṣùgbọ́n àwa awo làájọ pawọ́pọ̀ àní jóbèrè ọmọ tọmọ yóò fi rè gbé ètùtù ebi ń ta wá bọ̀ tá ń bọ̀ sọnù. sàkátà wọ́n wá fọ̀rọ̀ owó kọ́ ọ̀rọ̀ nínú wa ń bí ọ kí owó wá kí n wá ọ̀rọ̀ tí ọ̀bá lówó nú ẹ má pè mí sí o ẹ má pè mí sí tó bá jẹ́ pé ní ọ̀rọ̀ tí ò lówó nú lẹ́ẹ̀ mọ̀ sọ ẹ̀yà mọ̀ sọ. ó ti dà. n ọ̀rá yé òsì o n ọ̀rá yé pálapàla kankan. gbogbo ohun tó bá tọ́ fún yín láti rà ẹ lọ rà ṣùgbọ́n ó kọ oyè ilé tiyín tẹ́ ẹ jogún lọ́wọ́ àwọn bàbá tiyín òun ni ẹ fi rà. mo ti gbàgbé gan mo fẹ́ máa jáde lọ lẹ́ẹ̀kan ọ̀nà bó lẹ́gbàá wọlé. ibi orí ọ lọ ibi tó o bá rí kọ́ ọ lọ ibi tó o bá rí kọ́ ọ máa lọ ibi tó o bá rí kọ́ ọ máa lọ láàánú ìṣòlẹ̀ ìṣó tí ẹ̀ ìṣòlẹ̀ ìṣó. bíbí rẹ ò ṣe é fòrà okun bàbára ẹ̀yin àgbà lẹ sọ wípé àgbà ló tó orò lọ ọba ló tó eyín fún o ibi ọ̀rọ̀ yìí bó ṣe ń ta kókó tí ń lọ dé yìí o ẹ̀yin náà lè pẹ̀tù sí o ẹ̀yin lẹ́sìn lè yànnà náà ẹ̀ fún ẹ àṣẹ o ọ̀rì mi pa àṣẹ Èdùmàrè àṣẹ o Ọlọ́run gbàdúrà wa bẹ́ẹ̀ ni Ṣọlá àwa náà la padà pè é padà lórí ọ̀rọ̀ tí gómìnà ṣe gómìnà tí ẹ̀ ń dùn náà. ṣé Ṣùpọ̀ ti rẹ́dì láti step down fún mi. kí ló sọ. mo ní ṣé Ṣùpọ̀ ti rẹ́dì láti step down fún mi. Ṣùpọ̀ rẹ̀ láti step down fún ẹ a ti foríkorí a ti fi mọ̀ ṣọ̀kan pé ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kó step down fún Ṣùpọ̀. ẹ̀yin wo lẹ foríkorí ẹ̀yin wo lẹgbẹ́ ẹgbẹ́ wo lẹgbẹ́ tẹ̀ ń ṣe ẹgbẹ́ wo lẹgbẹ́ tẹ̀ dálẹ̀ tẹ̀ ń foríkorí tẹ̀ ń fi mọ̀ ṣọ̀kan lẹ́yìn àwọn wo lẹ ti ń ṣe. Olúṣọlá. gbé gbogbo ẹnu tí ẹ dákẹ́ ẹ tiẹ̀ ti sọ ẹgbẹ́ ìdẹ́gbẹ́ ẹ̀yẹ wáyọ̀ rèé mò ń sọ̀rọ̀ eléyìí náà ń sọ̀rọ̀ nú ẹgbẹ́. ọ̀rọ̀ ọ̀wà rí báyìí kò rí bó o ṣe ń afẹ́ pẹ̀tù sí kó lè bá àtùbàtù sẹ́ni. bó o ló ṣe wá rí bó o ló ṣe rí ẹ ti gbowó ẹ ti jẹjẹkújẹ ẹ ti lọ gbowó téèyàn bá ti jẹ dòdò láyé ẹnu rí òní gbòdodo mọ́ ẹ lè sòdodo kémi ó step down fún Ṣùpọ̀. Ṣọlá àwọn ò ń ṣe àgbo oníjẹkújẹ o nítorí ọ̀nà mọ̀ ni o ó mọ̀ mi lánàá kó tó dé ní àṣọ oníjẹkújẹ o kó ṣe sùúrù o lórí ọ̀rọ̀ yìí o àtọmọ èké àti àgbàlagbà àti mẹ̀kúnnù àti foríkorí Ṣùpọ̀ náà nífẹ̀ẹ́ sí pé kó jẹ gọ́fúnà. ọ̀rọ̀ yín ti yé mi àwọn mẹ̀kúnnù ló foríkorí kò sí nǹkan tó lé ń bẹ́ẹ̀ Ṣùpọ̀ ti gbówó fún yín ẹ ti jẹ dòdò ẹnu yóò gbòdodo má bí àtọmọ kékeré àtàgbàlagbà torí pé Ṣùpọ̀ jẹ́ sànà àbí èèlò gan-an lówó tó gbé fún yín èèlò lówó tó fún yín ẹ sọ yìí tó bá fún yín ẹ̀yin náà ti ń jẹjẹ fún jẹ. ṣe sùúrù ojú ò ní tiẹ̀ ọmọ àmọ́ ṣe ò ní ṣubú. sórí ìpele ní nǹkan tí Ṣùpọ̀ tó bá jẹ gọ́fúnà eléyìí ọmọ mi ikú ò ní pẹ́ tó bá sì ti ń bọ̀ òun náà sì jẹ gọ́fúnà. no kò lè ṣeé ṣe ẹ gbàgbé. bọ̀rọ̀ kìíní. ọba lọ́la mo sọ kò sọ́sàn o òkò ni mo rí wọn ọ̀rọ̀ sàn á sì pa fárígà ó fárígà o ó ní òsán náà ń bẹ. nítorí sọ ni pé gbogbo bó o ṣe sọ lọ tó sọ́wọ́ tó kò gbà. bẹ́ẹ̀ ni mo sì máa sípa dáadáa béèyàn bá ju abẹ̀bẹ̀ àsípa sókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ni ó fi máa lélẹ̀ kò ní ṣe tí ó bá lóhùn ò ní ṣe kò ní ṣe o. o rò bẹ́ẹ̀. àmọ́ rò bẹ́ẹ̀ kọ́ mo mọ̀ bẹ́ẹ̀ ni n tí mo wá fẹ́ bi ọba lọ́la léèrè ní ìsìn ni pé ọgbọ́n wo ni ẹ rò pé a tún lè dá tí a tún fi gbégbèsè míì. ọba lọ́la ọba lọ́la. gbogbo ètò ẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ tí yín ni ẹ sọ kẹ́ ẹ máa kó dání ni kí Ṣùpọ̀ ṣe kíní fọ́dún mẹ́rin tó bá ṣe tán kémi ọ̀sẹ̀ wá sí àbí ṣé bí nǹkan tẹ́ ẹ sọ nìyẹn ẹ̀yin oníjẹkújẹ àgbàlagbà ẹ ti gbowó àbí ẹ̀yin ti gbowó ṣé ẹ rí kò sí nǹkan tó kémi o gbogbo ètò ẹ̀ ń sọ tá a bá dórí fídíò ń kálukú ọmọ bí kún ló lóko ni bí kíní ni ó ń kálukú ọjọ́ ọmọ tá a bá dórí fídíò èmi kémi ò step down fún
tọ́kọ́kọ́ sọdún mẹ́rin kémi ò wá padà kí n wá sọdún mẹ́rin oníjẹkújẹ nìyí tẹ́ ẹ bá sọ̀rọ̀ olùsọlọ́ọ̀rọ̀ rí báyìí. tí n bá wà yín ẹ̀yin oúnjẹkújẹ. àrífín Olúṣọlá yìí ó ti ń pọ̀ jù báyìí o. àgbò ní jẹ́ kó bàjẹ́ náà ni sùúrù náà là á ṣe nǹkan tó ń fẹ́ kẹ́ mọ̀ ni pé wọ́n ní bí kú ló lóko bí tàkùtè ní ìpàdé di fíìdì. àbí ṣé bá a bá sọ̀rọ̀ ńkọ̀kọ̀ a sì bá a sọ̀rọ̀ bàbá tó lóun wà ó ti dá igi díẹ̀ tó lóun ó ṣeré ẹ̀tẹ́ ni ẹ yóò dùnú omi. ó ti dá àwọn afẹ́ yẹn ẹ̀jẹ̀ ńlẹ̀ àbí yóò rí ìlú lọ́ba tán. ojú òní tí wà. ojú tí ọ̀fẹ́ táwọn ọ̀fẹ́ kò tì ní kíní yóò wá padà tí ń ta gbangba. Hello. Hello. Fẹ́mi. Fẹ́mi. Báwo ni? Ó ṣe ọjọ́, thank you so much. Kí ló wá ṣe ládùúgbò yìí? I work here. Like, hospital yìí ló ti ń ṣiṣẹ́? Yes, hospital. I'm a doctor here too. Really? Yeah, mo ti ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ àti tó bí yá bí 5 years or thereabout. Wow. Yes. Actually, mo ṣẹ̀ṣẹ̀ resume ni. 2 days ago. Oh, million. Can you Yes, imagine? 1 million. Ó ṣe ọjọ́. Olúwa ló ṣe. Mo ní kí n sáré lọ jẹ lunch ni. Okay. Tó bá mind, you join me. Actually, mo fẹ́ sáré attend to patient kan nílé. Okay. So I guess I'll see more of you around. Yes. Báwo dẹ̀ ni mọ́tò yẹn? Òótọ́ mà ni. Ó wà lọ́dọ̀ mechanical. Yeah, wọ́n ní pé wọ́n máa ní láti ra kankan pé nǹkan bàjẹ́ níbi engine. Á dẹ̀ tó bí àbí 4 days àbí 5 days kí wọ́n tó lè rí ṣe. Okay. Oshe, All right. thank you very much. I'll see you around. Yeah, I'll see you around. Thank you, Oshe. Ọbalọ́lá kò ní wù mí kí n parọ́ fún yín o torí bẹ́ẹ̀ ti dàgbà tó yìí kí n wá pé mo fẹ́ kọ́ tán náà ṣe mọ̀ pé mò ń tàn yín bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ní ọmọ ìlélẹ̀ o ohun tí mo wí ń jẹta tí mo wí lánàá ohun náà ní tún sọ lónìí o kò ṣeé ṣe ni o. àṣepa ọ̀rọ̀ tí mò ń sọ àṣepa ọ̀rọ̀ yóò tí ì yé ẹni o láìpátá tí ẹ ń sọ èkó yé ẹ náà kó tá à ń sọ yìí ìṣòwò yẹpẹrẹ owó tó ń dẹ́rù gbowó ni owó tẹ́gbẹ́ tó sì bá rí òṣì àmẹ́rẹ́ ń sá lọ nìyẹn o àwọn ọ̀rẹ́ olùtẹ ní owó gidi tá à ń sọ nìyẹn. ọ̀rọ̀ ń yé mi ẹ fẹ́ kí ohun tó dó bá dé kọ́ má rí ta máa bí kọjọ wà láàrin èmi àti yín bí ò tiẹ̀ dá kí n pọ́ dáa bí tọmọ ẹlòmíì bá bàjẹ́ kọ̀ọ̀kan yín ó tọ́ ni pé kò sí ohun tó wó ṣe tì ṣùgbọ́n bí wọ́n ṣe ń sọ pé olówó ṣe ohun gbogbo tán tó bẹ́ẹ̀ náà máa ń sọ wípé ojú tó lówó tó kọ́lé tán tilẹ̀ ṣẹ́kù. olówó tí ò mọ owó náà olówó tó mọ owó náà á kọ́ gbogbo ilẹ̀ tán ni á kọ́lé sórí gbogbo ẹ̀ àná owó tó ń dẹ́rù gbowó rèé nítorí bá ti dé mẹ́lẹ̀ òtún rọrùn mọ́ kí là ń sọ yìí má jẹ́ ká máa yé nà. owó ni owó ni ó ti dà ṣe rí 10 náírà tí ń bẹ lápò tálíkà kì í ṣe bàbá olówó lónìí a sì mọ yìí tá a nà nínú owó tá a ní ná mi mọ́ oúnjẹ àjẹgbẹ̀yìn kò sẹ́ni tó mọ̀ bá a bá ní ká ta fà sókè tá a yí dóborí tẹni láàrin èmi àti yín ohun tó dó bá ti dé kọ́ má rí ta mọ́. àrántí pé bọ́ba yí ọ̀bá rí wa tó kí ń wò wá ni. mo yọ̀ọ̀dá yín ẹ gbówó yín. tẹ́ ẹ bá níṣẹ́ mi gidi tẹ́ ẹ fẹ́ bẹ̀ mí tó ní í ṣe pẹ̀lú ṣẹ̀ṣe tá a fi ní kẹsẹ̀ bàṣà lójú ẹ gbé mi sí. àṣìpa báwo ló ṣe fẹ́ sí sórí ní England ní Rome ní US gbogbo bẹ́ẹ̀ everybody ló ní price o ṣé dọ́là ló fẹ́ àbí pounds àbí náírà kò sẹ́ni tí ò ní ọ̀rẹ́. oyè mi kí ni. oyè mi. gbogbo ẹ̀kọ́ yìí o. gbogbo ẹ̀kọ́ yìí. bẹ́ẹ̀ bá rẹ́ni tí bùkátà tọ́ sí fowó ìṣe wọn láǹfààní àbí bóyá ilé àwọn ọmọ aláìní ìyá tẹ́bi ń pa wọn fún wọn lówó ń bẹ̀ ṣùgbọ́n mi kan yìí mo rí ọ̀dà.
bọ̀rọ̀ kìíní. Look, Shukbo is being driven by a force so strong that no one can stand in his way. Not even the woman that he once shared his marital bed with. So, are you with me on this or not? Ìgbà wo ni kí n bẹ̀rẹ̀? Ìgbà wo ni kí n bẹ̀rẹ̀ ọmọlúwàbí? I have always known. Àti bẹ̀rẹ̀ náà nìyẹn. Good. So, kí ló fẹ́ kí n sọ? Irọ́ kò sí wàhálà, owó ẹ̀ ni mo mú wá. O ní láti san ọkàn owó ẹ̀ nìyẹn. Ó dẹ̀ ná bó ṣe wù ẹ́. Ọláolúwa. Ó máa ti rí mi fi tán kẹ́. Kí ni gbogbo yẹn sẹ̀? Ìbọn rẹ ni wá. Báwo mo ṣe rí ẹ fín? Má fi gbogbo ọ̀rọ̀ ọ̀rẹ́ yẹn má fi gbé mi mọ́ra. Ṣàníjà àti tẹ́lẹ̀. Èmi sí ẹ. Èmi abẹ́ ní ìjà èmi. Ṣé ní gbogbo àwọn ọwọ́ tó kàn yọ lẹ́jọ́ mẹ́ta kò yé mi o? Láolú, gbé owó ẹ. Láolú, ọmọ Àdìsá, gbé owó ẹ kó jáde kúrò nílé mi. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.